ìyàwó mi bá ṣe ẹ̀wà, bó ṣe ṣe ẹ̀wà lọ́dún náà ni ẹ̀ ń bá ní èní mo fẹ́ ṣó woman yìí, mo fẹ́ fi hàn ẹ̀wà bó ṣe ń hùwà sí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó ti ṣe ẹ̀wà tán, ẹ̀wà yẹn kù díẹ̀ kù jiná, gbogbo wọn ò mọ̀ pátápátá. Mo bá lọ ṣa òkúta kéékèèké 6 mo bá dà sínú ẹ̀wà yẹn. Nígbà tá a bá bẹ̀ sí jẹ̀wà, wọ́n á mọ̀ pé ẹ̀wà tó sí òkúta wà nú ẹ̀. Mo kí gbogbo ilé o, ẹ káàsán, àdúrà wa gbà, ojú òní ti gbogbo wa. Orúkọ tèmi ni Lámídì Abíọ́nà Ògúndìran Ọ̀dẹ́wálé, tí gbogbo yẹn mọ̀ sí ọmọ Lẹ́gbàdo. Nígbà yẹn ó ti di bàbá Lẹ́gbàdo sí Lẹ́gbàdo ṣáà ni gbogbo àwọn yẹn ń pè mí. A bí mi ní Ògùn State ni mo ti wá, tó jẹ́ Yewa. Ìlú mi gangan náà ń pè ní Ìbòrò ní Yewa North ni mo ti wá. Ìkejì, bàbá tẹ́ bá gbà mí láàyè láti béèrè ìbéèrè yìí, inú mi á dùn púpọ̀ púpọ̀, torí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa, ẹni tí a bá dé ibi ẹ̀rù àbí báwo lẹ ṣe pò yẹn bàbá, pé ká fò bàbá, ṣùgbọ́n mi ì fẹ́ ká fò ibẹ̀ yẹn, torí bóyá nínú àwọn nǹkan tí ẹ máa bá wa sọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lè wà nílé tó jẹ́ pé àwọn náà nírú ìdojúkọ bẹ́ẹ̀, tó jẹ́ pé wọ́n wá bó ṣe máa gbé ìgbésẹ̀ láti lè borí ẹ̀. Òun ló fẹ́ jẹ́ kí n padà sórí ibi bẹ́ẹ̀, torí nígbà tẹ́ ẹ sọ fún wa, ẹni pé ẹ̀yin gan tẹ́ ẹ ń sọ̀rọ̀ ẹ lè sọ pé bíi pé ìyàwó méjì náà lẹ́yìn náà fẹ́ bàbá, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ fẹ́ jẹ́ ká fi fo ibi bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan yẹn sà. Mi ò fo ojú lọ pé tọ́rọ̀ bá débẹ̀ ni pé nígbà tí mo ń ṣe orí ìtàgé yìí, mo fẹ́ ìyàwó mi kejì. Ọmọ gúrùpù mi ni wá join mi. Ẹ̀ṣà aláṣà ti ṣeré gbìrìgbìrì pẹ̀lú ẹ̀ṣà. Bí a ṣe lóyún fún mi nìyẹn. Mo ṣẹ̀ ti níyàwó. Ṣé ti yé yín? Bẹ́ẹ̀ni. Ṣàǹpá táyì ṣeré. Oríṣiríṣi ọmọ ló máa ń pọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ni. Oríṣiríṣi. Kódà mi tẹ̀ mọ̀ kó lóyún. Òun náà kéré. Olóyún kan ṣàṣọ gbá. Ó sì lóyún kẹ̀ nǹkan kan sọ́nà láti. So ọjọ́ tí mò ń sọ yìí, ṣé mo kọ́ lọ́ ń ṣàánú àwọn ọkùnrin, mi lè parọ́ fún yín. Ìjọ́ tó wá mú mi nílé, ọlọ́pàá gan ló wá mú mi. Ọlọ́pàá ló wá mú mi. Ṣé àwọn kọ́kọ́ òun náà mọ̀ pé òun lóyún, èmi gan ò tiẹ̀ mọ̀ pé mi tèmi tiẹ̀ ṣe. Èyí sì ń wádìí àṣà mi gan ò tiẹ̀ mọ̀ pé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tiẹ̀ ó wáyé. Bàbá, ṣé ọmọ tí ò tí ì bàlágà ni arábìnrin? Bàlágà torí ẹ̀rọ bá bàlágà ṣáwá lóyún ni. Ó ti bàlágà, ó lọ sí grammar school ló lọ́gbà ẹ̀. Yóò mo kàn ṣàǹkó wọn á bèrè pé ta ló fún lóyún, wọ́n ti mọ̀ pé òun wá sí àṣà òun ẹ̀ka ló mú wá sọ́dọ̀ mi. Ó náà fẹ́ ṣe tíátà nígbà yẹn. So wọ́n mú wá. So wọ́n á ṣe ọmọ ẹ̀ fáìn, mo lẹ̀ láìka ọmọ ẹ̀ tó parí. Ó dá aṣá bẹ̀rẹ̀ nìyẹn. Ṣàǹkó àṣà sọ pé ta ló fún lóyún, ó wá dárúkọ mi. Ṣàǹkó wọ́n wá wò pé ọ̀gbẹ́ni tó ń ṣeré yìí, wọ́n lè débẹ̀, wọ́n lè lọ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tàbí kó lọ bẹ̀rẹ̀ nǹkan kan. So ìyàwó tí mo fẹ́ tí ó wà lé mi lọ́jọ́ tàárọ̀ yìí náà, ìyẹn náà mo ti dájọ́, wọ́n ti mọ̀ pé mò ń fẹ́ wọn náà. So àti ṣe everything pẹ̀lú ẹ náà. So mo ṣe di pé mo wà lé, mo tún wà pẹ̀lú obìnrin mi pàápàá jọ yẹn. Mo tún wà lé pẹ̀lú ọmọbìnrin mi pé bọ́ìsì ń gbà yẹn. Wọ́n kanlẹ̀ kókó báyìí gan ni, àti àwọn lórí bẹ́ẹ̀dì pẹ̀lú obìnrin mi. Ọlọ́pàá tó dé ń jọ́ náà lọ́wọ́ láti Sondi ní Mushin. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ ni bá ṣàdánwò èmi náà àwọn tó ṣẹlẹ̀. Ọmọ tájọ òun náà ṣe gbéra bó ṣe tẹ̀lé lájọ lọ sọ́hùn ni. Wọ́n ní lágbájá, mo fún yẹn lóyún, mo ṣe mo mọ nǹkan ìgbà kan ṣàṣù. Ìyàwó tí mo fẹ́ sílé yìí, mo ti ń fẹ́ òun náà ń gbà yẹn láti parí gbogbo ọ̀rọ̀ tiẹ̀ pé kí n yanjú gbogbo ọ̀rọ̀ tiẹ̀ lókù, ká ṣe ìgbéyàwó lókù. Mo wà lẹ́jọ́ náà ṣe mọ̀ pé òun sì wà lọ́dọ̀ àwọn bàbá tiẹ̀. So mo gbalé pé bọ́ìsì ń gbà yẹn,
ó kọ́ àkùn jayé à ń jayé bí mo ṣe ń jayé bẹ́ẹ̀ náà tó so ọ̀dọ̀ obìnrin mi tó wà pẹ̀lú mi nílé ẹjọ́ náà lọ́hùn ni mo kàn gbọ́ kókó nílẹ̀ kù ni lọ́lọ́pàá bá dé wọn láti ṣe di pé wọ́n ní kí n wá kí n kankan kí ló ṣẹlẹ̀ nígbà tí màá dóhùn ó jọ́ ọmọ ìyá mi tí mo sọ tí mo ní mo fún lóyún ẹni wọ́n ní mo fún lóyún mo ṣe nǹkan kan gbà kan sásùn mo dà láìkí DPO náà lọ́dún náà lọ́hùn nígbà tí wọ́n fẹ́ máa ṣe gbá nǹkan kan wọ́n fẹ́ máa pariwo ẹ̀gbọ́n ìyá mi kan wà àbúrò ìyá wọn ni kí ló má pariwo lé lórí kí ló dé kí lẹ fẹ́ máa yọ lẹ́nu fún ó ti yọjú kí lẹ fẹ́ máa bá a fa wàhálà fún tó ń bá mọ̀ pé máa fọlọ́pàá mu ni òun ò tiẹ̀ ní jẹ́ rárá àtọ̀ kí á fọlọ́pàá mu fún ẹ̀ẹ́dẹ̀jẹ̀ kí wọ́n sọ kí wọ́n ṣe everything ọ̀gá ọlọ́pàá yẹn bá dẹ̀ pé wọ́n lé pé ń gbọ́ báyìí mo ní kò sí wàhálà mo ní lóòótọ́ mi jẹ́ pé mi ì bá sùn so ẹni bó tiẹ̀ fẹ́ mọ́ ọmọ ẹ̀ táì láti tọ́jú ọmọ so bí tá a ṣàyànjọ́ sí ni mo jẹ́ ṣègbè ń bẹ̀ mo jẹ́ ti pé àdẹ̀jọ́ ń ṣe gbáṣà òṣèkú àsásùn nìyẹn so mo ṣáà di pé mo wá wà ní ìyàwó mi ti bí yẹn kẹ́hìn pé mo ti dájọ́ ẹ̀ sọ́nà àti ṣe gbogbo everything so but mo máa ń lọ wo òun níbi táwọn ń gbé ní Mushin mo máa ń lọ bẹ́ẹ̀ every night máa ń lọ so ń gbọ́ ó dẹ̀ bí ọmọ ó bóbìnrin fún mi so ó bọ́ ọmọbìnrin fún mi ìtọ́jú iléèwé gbogbo ẹni mo ń ṣe but nígbà tó táwọn stage kan ṣe mọ̀ mo ti ráwọn ìgbésẹ̀ kan wẹ́rẹ́ kan láàrin ìyàwó mi ẹsẹ́ so ọjà máa fọ̀rọ̀ gùn ṣá ó ṣáà ṣe fìmílẹ̀ tó lọ lọ́kọ mi yẹn so ọmọ mi yẹn wọ́n jà rántí tí ò dá ọmọ yẹn ọdún karùn-ún tọmọ mi yẹn kúrè ọmọ tó bí fún mi yẹn 40 years tọmọ yẹn kú ọdún karùn-ún tó kúrè mọ́ǹtì kan náà lèmi pẹ̀lú ẹ̀ torí 22 oṣù yìí ní mọ́ǹtì ní September ọmọ mi yẹn September 12 so ọmọ mi yẹn ṣaláìsí lọ́dún karùn-ún sí ní March bí nǹkan March náà ló ṣaláìsí ọmọ tí ó máa yẹn bí fún mi ọtí ya ẹ wà ó wà nílé ọkọ mi so ṣùgbọ́n alihamdulilayi ọmọ mẹ́ta ló bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wà láàyè ní mi dẹ̀ dùn pé ọkọ tó fẹ́ ọkọ olóríire ló fẹ́ Amẹ́ríkà lọ́kọ wà so bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó ti wà lọ́dọ̀ ọkọ ní Amẹ́ríkà báyìí so bó ṣe jẹ́ gangan nìyẹn. ẹ ṣeun gan bàbá ọmọ tí ìyàwó yìí tó mú wá kó wá ṣe tíátà lọ́dọ̀ yín ní ìgbà náà ó máa jẹ́ ọmọ àkọ́bí yín gangan nìyẹn àbí ẹ ti kọ́kọ́ ìyàwó yín tẹ ti dọ́jọ́ fún ṣáwọn náà ti kọ́kọ́ bímọ fún yín ni àbí ẹ ti kọ́kọ́ bímọ. ẹ ṣe mọ̀ pé gbogbo àsìkò tí mò ń sọ yìí wọ́n lè máa fẹ́ èèyàn káwọn òbí ẹ̀ ti mọ̀ pé mò ń fẹ́ lágbájá òun náà ti bímọ fún mi ńgbà yẹn ṣe mọ̀ pé òun náà ṣe wà lé wọn èmi náà ń dágbé ni mò ń ṣe bọ́ọ̀sì mò ń ṣe oríṣiríṣi ṣùgbọ́n ìṣe bọ́ọ̀sì mi ni pé mo sọ pé ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan pé ọkùnrin pẹ̀lú wàhálà wa so ṣe mọ̀ pé ẹni tẹ́ ti mọ̀ pé fẹ́ táwọn òbí ẹ̀ ti mọ̀ tẹ́ ti mọ̀ gbá tàbí nǹkan pé a ti mọ̀ pé àgbà báyìí la fẹ́ ṣe gbá kẹkàndé kó o tẹ̀ ti gbà pé bí kó o ti ń jarí tó ń ṣe oríṣiríṣi káàkiri kó o lè gbọ́ pẹ̀lú mi kan pé òun tún lóyún fún ẹ ẹ ti ọ̀dà sáǹdọ̀ mi sì yẹn so bí kéèsì yẹn ṣe rí gangan nìyẹn iye ọmọ tí eléyìí tí mo ló bímọ fún mi yẹn òun ló kọ́kọ́ jẹ́ ọmọ àkọ́bí tó kọ́ bímọ fún mi so òun ló kọ́ bímọ àkọ́bí fún mi òun ju àwọn ọmọ mi tó wà nílé tó wà lọ́dọ̀ mi òun jù wọ́n lọ oṣù mẹ́jọ náà ló fi jù wọ́n lọ oṣù mẹ́jọ náà ni òun gbà lọ́wọ́ wọn so àsìkò gbà yẹn tí àwọn kan àsìkò gbà tí ó lóyún tàbí nǹkan yẹn àti lọ ṣe gbóhùn tá a ní ṣe ìyàwó tèmi òun ti wà lọ́dọ̀ tèmi ń gbà yẹn so ó ṣe jẹ́ gangan nìyẹn but bí táwọn ń gbé ní Mushin lè máa ń lọ wò. nígbà tí ìyàwó yín tiẹ̀ ti dọ́jọ́ fún wọn pé a máa ṣègbéyàwó lọ́jọ́ báyìí tó wá gbọ́ pé kí ọjọ́ ìyàwó tó pé tó wá gbọ́ pé ẹ fún obìnrin míì lóyún láti níta
bàbá ṣé nǹkan tó ṣẹlẹ̀ ṣé kò bà ìgbéyàwó yẹn kò bà jẹ́ àbí kò fa wàhálà kò dá wàhálà lẹ̀ sílé báwo lẹ ṣe gbé ìgbésẹ̀ irú ìgbésẹ̀ wo tó yẹ pé àwọn ẹni tí ẹ ti dá ọjọ́ ìyàwó fún tí àwọn ẹbí ẹ̀ tí wọ́n ò rí gẹ́gẹ́ bí èèyàn burúkú tí wọ́n sì nígbàgbọ́ nípa ẹni yìí tí mo fẹ́ fọmọ mi fún ẹni tó dáa ni kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ gbé báwo lẹ ṣe rìn. ẹ ṣe rí béèrè tẹ́ béèrè mo fẹ́ràn béèrè jù ní gbogbo ibikíbi ni mo ṣe fẹ́ràn ìyàwó mi yẹn jù nìyẹn ìyàwó mi yìí ní tí mo ṣe lọ́ọ̀fù ẹ jù nìyẹn. ẹ wo sà mo fi Ọlọ́run ṣẹ̀rí ọjọ́ ti wà lọ́nà nígbà tí kéèsì yìí ṣẹlẹ̀ ẹ wá wo bí Ọlọ́run ṣe ṣe wá ṣiṣẹ́ ẹ̀ tó iye bàbá ẹ̀ tó ń gbé ibẹ̀ ni bọ́dà mi rẹ̀ǹtì ilé sí bọ́dà mi tó tọ́ mi tó mú asẹ́kọ̀ọ́ ibẹ̀ ni rẹ̀ǹtì ilé sí ibẹ̀ ni mo ti rí tí mo ti ń fẹ́ ìyàwó mi tí mo ló wà lọ́dọ̀ mi nígbà tó tásìkò kan tí mo ti ń fẹ́ ọmọ yẹn mo wá lọ gbalé sí sọlọ bọ́dà mi gbalé sí sọlọ nígbà bọ́dà mi gbalé sí sọlọ bọ́dà mi wá kó sọlọ wọn á lọ sí yàrá ìpájà ìrìn láti kó fa lé yẹn kéèsì yẹn ti wá ṣẹlẹ̀ nígbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ tí wọ́n ti wá mú mi jọ ẹ̀ tó ṣe kinní kan fún ara mi pé ìyàwó mi mo fi Ọlọ́run ṣe fún ara mi pé ìyàwó mi ṣe ń pe ìyá tó wà lọ́nà tá a fẹ́ ṣe nǹkan lọ́nà oníkan báyìí máa ṣẹlẹ̀ o mo máa fẹ́ nìkan lóyún ó sunkún ìdàgbé tó kàn kí náà lásán náà nìyẹn àdèṣe ń ta ní ṣe ọ̀nà lè wà lọ́mọ ìjọ tààrọ̀ yìí ṣe rí nǹkan kan ṣo yẹn tó ṣe níjọ́ yẹn nǹkan kan tó ṣe níjọ́ yẹn kò sí gbogbo ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ mí bó ti ń kó nira tó tí mo lè wò pẹ́ méjì tí mo lè fi sọ́kàn tí mo lè rò torí pé mo mọ̀ pé tó yá pé àsìkò rú ẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n bá ti bá mi lórí tàbí kí wọ́n ti ṣe mí léṣe gbọ́rù yẹn ẹnì kan ò bá mi pè mí ìpẹ́ nìkan kẹ́ ẹ bá mi wàásù fúnra mi ni mo pe nǹkan mi fún ara mi mo dẹ̀ sọ ó kàn sunkún jọ yẹn ó dẹ̀ parí ọjọ́ tàárọ̀ yìí àwọn òbí ẹ̀ náà mọ̀ wọ́n ṣe gbogbo wọn ṣùgbọ́n èmi ò ń ṣàná lé wọn o ẹbí lájọ jẹ́ gbogbo àwọn fámìlì wọn pátápátá ń ṣàná ń bẹ̀ ẹbí ni so bó ṣe jẹ́ gangan nìyẹn. ẹ ṣeun gan bàbá ẹ ṣàlàyé fún wa pé ọmọ tí arábìnrin yẹn bí fún yín lọ́jọ́ náà lọ́hùn ní pé ọdún yìí ló pé ọdún karùn-ún. ọdún náà ṣèǹdé ẹ̀sìn ọdún ọdún karùn-ún tó ṣaláìsí. àgbàlagbà ọlọ́run bá dẹlẹ̀ fún wa. àmín. bàbá ǹjẹ́ lè ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ kí ló ṣẹlẹ̀ gangan tí arábìnrin tí à ń sọ yìí tí wọ́n fi dolóògbé. ó ṣẹlẹ̀ pé ó ti wà lọ́dọ̀ ọkọ ọkọ dẹ̀ wà l'Amẹ́ríkà gbogbo ibi tí ọkọ ẹ̀ bá wà kọlọ́mbà ń dúró tì kọlọ́mbà ń dẹlẹ̀ fọ́mọ mi náà torí pé ọkọ ni ó tọ́jú ọmọ mi ó tọ́jú ẹ̀ dèdè láàsì ọmọ mi ò láti nǹkan kan bó ṣe wà lọ́hùn ló ń fi nǹkan ṣọ́ sí ló ń ṣe gbá ló ń ṣe gbogbo ẹ̀ ló ń ṣe everything fún ṣùgbọ́n gbogbo ètò wà lọ́wọ́ Ọlọ́run ọba Ọlọ́run ló ń fún yàn ló ń gbà mi ì mọ̀ rárá a máa ń sọ̀rọ̀ a máa ń ṣe nǹkan kan tó kàn tó bí ijọ́ mélòó kan mi kàn gbọ́hùn ẹ̀ òun dẹ́nìkan tó yẹ pé kì í pẹ́ bínú rárá bá ṣe nǹkan báyìí ó máa bínú ni so wá di ọjọ́ yẹn ó mọ̀ pé mo ní àwọn ìwà kan tó jẹ́ pé mo kórìíra ẹ̀ àdá tí n bá pè ẹ́ lórí fóònù tàbí ọlọ́ bá pè mí jẹ́ kí n sọ̀rọ̀ mi tán wọ́n máa kọ́ọ̀tì fóònù mọ́ mi lẹ́nu kò sí ìbínú tó lè bínú ọdún ìgbà náà ló bó ṣe pè mí nìyẹn bó ṣe pè mí ní àwọn sọ̀rọ̀ kan lọ́wọ́ bó ṣe kọ́ọ̀tì fóònù nìyẹn mo ní Kàfílà ṣó dẹ́wọ̀n pé mi láìkí ohun tó ṣe yìí tó kọ́ọ̀lù fóònù mọ́ mi létí sọ̀rọ̀ pé mi láìkí ẹ̀ rárá ṣó mọ̀ pé mi láìkí ẹ̀ mo bá ní ṣó mọ̀ yìí pé mi láìkí ẹ̀ máa kọ́ọ̀tì fóònù mi létí láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan bí ó ṣàṣe pè mí mọ́ nìyẹn mo kàn lóyún ọ́fíìsì mi jọ́ náà wọ́n bá pè mí pé
mi tẹ̀ ń kó ti sick mi mọ̀ kó sick rárá mi mọ̀ rárá tọ́ kó sick jẹ́ believe pé èmi tí mo wà Nàìjíríà ń bí mi ò gbọ́ nǹkan kan ọkọ ẹ̀ ló pè mí láti Amẹ́ríkà lọ́hùn pé ara ọmọ mi ò yá ọpọ́n ti rọ́ọ̀ṣẹ̀ lọ hospital bẹ́ẹ̀ ni wọ́n dá hospital yẹn fún mi gàràgàrà tí màá dé bẹ́ẹ̀ kí n wáyé kan ọkọ ẹ̀ bá tó pè mí padà pé wọ́n ló ti kú ó ti kú adẹ̀ni mi ti tíátà tá à ń ṣe ní Sẹ̀lẹ̀ mo ká kíni ẹ sára torí nǹkan kan nínú láìfù mi mi fẹ́ kẹ́nìkan máa dì mí kí a máa bá mi pariwo húhú káàkiri mi ò fẹ́ rárá mo bá lọ sí meeting mo dé meeting mo jókòó wọ́n rí pé gbogbo wọn ṣe ń sọ̀rọ̀ mi respond mi dá sọ̀rọ̀ mi ṣe nǹkan kan ẹnìkan náà sọ pé àìgbọ́ ọ̀gá wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ bá sọ fún wọn pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí mi wọ́n ní what bàṣà ṣe gbéra nìyẹn bàṣà ṣe lọ nìyẹn ọkọ wa sọ fún Ọlọ́run pé kán sì fi sí mọ́ṣúárì òun máa wálé tí mo ṣe ń ṣàdúrà fọ́kọ ẹ̀ nìyẹn pé ibi 15 bẹ̀rẹ̀ ló máa fún ẹ bá rí ibi tọ́kọ ẹ̀ lọ́ra fún ní Àjà láṣẹ Elédùmarè Ọlọ́run á bá máa ràn lọ́wọ́ ikú ò ní pa òun náà àwọn ọmọ tó bí fún náà àwọn ọmọ náà wọ́n á yanjú wọn á ṣeré láyé wọn ó gbìyànjú ó tíráì ọkọ ni ó ṣe dáadáa inú mi dùn kódà ibi tó rà fún yẹn ó rà fún jẹ́ pé ìbáṣe fìyí tàbí ẹni ìyá yẹn táwọn ọmọdé bẹ̀ wọ́n á sì máa rí kìíní ìyá wọn bẹ̀ kò ṣe ní lọ́pọ̀ wọ́lú rárá àtọ́ ibi tó rà fún ibi tó gbé nífẹ̀ẹ́ dé so bó ṣe jẹ́ nìyẹn ọdún náà ló pọ́dún 5. Ọlọ́ba tẹ̀lé fún wọn. Àlámà mi. Ẹ ṣeun gan bàbá. Bàbá ǹjẹ́ lè wá ṣàlàyé fún wa bí ẹ ṣe wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé àti pé tí ẹ bá ṣe eré orí ìtàgé iṣẹ́ ògùngan lè bá máa ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run kó gbà fún wa. Láti school mo ti ń ṣeré yẹn bọ̀ nígbà tá a máa ń ṣe entertainment in school òun náà ti ná lọ́dún àjọṣe eré Delilah àti kinní nígbà yẹn ni Samson àti Delilah àjọṣe ní school nígbà yẹn náà ni so nígbà tí mo wá dé ọ̀dọ̀ brọ́dà mi tí mo sọ lẹ́ẹ̀kan àbúrò mọ́mì mi ni brọ́dà kan wà ní ìlú wa wọ́n máa ń wá sí ìlú wa ń bẹ̀ wọ́n mú mi wá sẹ́kọ̀ọ́ mo ń gbé ní Òkè Súnà ní Ṣómólú lọ́dọ̀ brọ́dà mi bẹ̀ yẹn bàbá táwọn ń gbé lọ́dọ̀ wọn yẹn bàbá yẹn jẹ́ ẹni tó ń ta páàtì mọ́tò ṣẹ̀mùkẹ́ ká kó yẹn wá ká máa gbé lọ́dọ̀ yẹn ká máa bá yẹn ṣiṣẹ́ ká máa bá yẹn tajà nǹkan brọ́dà á fi mú àwọn wá ń gbà yẹn ọ̀dọ̀ bàbá yẹn náà là ń gbé Ìjẹ̀bú Ìṣàn ni bàbá yẹn ọmọ Ìjẹ̀bú Ìṣàn ni bàbá yẹn àwa lọ́dọ̀ brọ́dà yẹn mo wà ní Káyọ̀dé street níbi onípàánù yẹn bẹ̀rẹ̀ láti ń ta páàtì mọ́tò lọ́dọ̀ brọ́dà bàbá yẹn ló ní ṣọ́ọ̀bù mọ́tò yẹn bàbá yẹn ló ní ṣọ́ọ̀bù tán ti ń ta páàtì mọ́tò yẹn à ń gbé lọ́dọ̀ wọn wà tó stage kan mo kún mẹ́mu ni mo fẹ́ lọ kọ́ṣẹ́ wọn á fọ́dọ̀ brọ́dà mi àbúrò mọ́ mi gangan ìyẹn ń gbé ní Pápá Ìjàò bá sọ́dọ̀ tí wọ́n bẹ̀ ní ọdún náà lọ́hùn wọn á lọ kọ́ṣẹ́ iṣẹ́ electrician ni wọ́n kọ́ ń kọ́ àtọ́ ń fa wáyà náà lẹ́nu kọ́kọ́ ń kọ́ ṣùgbọ́n ọ̀gá tí mò ń kọ́ṣẹ́ yẹn ọ̀gá yẹn ò serious bá kún bẹ́ẹ̀ máa lọ kọ́ṣẹ́ bátìrì ṣàjà máa lọ kọ́ ọ̀dọ̀ brọ́dà mi ẹni mo wà títí mo ṣàfi bẹ̀rẹ̀ eré yẹn máa nǹkan ní Azan wọ́n máa ń jó máa rí pé máa ń lọ sí rí àṣà èmi náà ṣe bá wọn lọ sí rí àṣà ń gbà yẹn nìyẹn àṣà wà ń bẹ̀ yẹn àṣà ń jójó yẹn torí pé èmi náà ti ní ọ̀pọ̀lọpọ̀ experience yẹn tẹ́lẹ̀ bí tí mo ṣáà ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́ nìyẹn so brọ́dà mi tí mo ní mò ń gbé lọ́dọ̀ ẹ̀ yẹn ní pé èmi ti ní experience kìíní yẹn èmi tẹ̀ tuntun lọ kọ́ èmi tún ṣe everything so àwa jẹ́ bí ọmọ ìlú wa bí mẹ́ta èmi brọ́dà mi àti ẹnìkan
Èkó ní wájú àtẹ́lẹ̀ rí. Àwa dá Ọmọlẹ́gbàdo theatre group torí pé mo wá látẹ̀gbádò, àwa sọ ní Ọmọlẹ́gbàdo theatre group. Ṣùgbọ́n èmi ni composer, èmi ni mo lead wọn. Èmi ni mo ń compose, ni mo ń ṣe everything, à ń kọrin, ṣe gbogbo èmi ni mo ń ṣe. So nígbà tó wá yá, gbogbo wọn jùlẹ̀, ó kémi nìkan ṣo. Ṣèmi nìkan náà mo ṣá bẹ̀ sí bá wọn bẹ̀ sí bọ̀ mo ti bẹ̀ sí bá bọ̀ láti gbà yẹn. Nìkan náà mo ṣá ń bá bọ̀ láti gbà yẹn. Ṣùgbọ́n tí a bá ríra, gbogbo ohun tó bá ṣẹlẹ̀, a máa sọ. Nígbà tó yá, gbogbo wọn tiẹ̀ ní interest lórí gbogbo nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́. Lẹ́yìn brother mi tó wà lọ́dọ̀ yẹn tẹ̀ ṣe ní interest torí pé a fẹ́ gbà nínú ẹgbẹ́, mo bọ́ náà gba àwọn òwe kan gbà kan, ṣùgbọ́n nígbà tó yá, iṣẹ́ ò fa wọn náà láyè mọ́. Àwọn náà lè ráyè ṣe gbogbo nǹkan ẹ̀ mọ́, ló fi jẹ́ pé èmi náà ni mo wá ń tukọ̀ kíní wọ̀nyẹn. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan. Ẹ má bínú, ẹ bèrè question kan lọ́mi. Ẹni tó bá tẹ̀ jẹ́ pé tí n bá ṣiṣẹ́ tíátà yìí, iṣẹ́ ni n bá ṣe. Iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tí n bá ṣe ń gbà yẹn tó wù mí láti máa ṣe, mo like iṣẹ́ journalist gan. Mo like, tó bá pé n bá kàwé ni mo like ẹ̀. Mo like ẹ̀ yẹn. Àwọn oníwèé ìròyìn pé nǹkan ká máa lọ wádìí nǹkan yẹn, mo like ẹ̀. Mo like ẹ̀. Ó dà pé tí mò ń ṣe yìí náà yìí, ó fara pẹ́ òun náà. Ẹ ṣeun. Bàbá, nígbà tí ẹ wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé gẹ́gẹ́ bí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn oní tíátà tí a ti bá pàdé tí wọ́n ti bá wa sọ, wọ́n fi yé wa wípé bó bá lọ sílé ìwé gíga tó lọ ka theatre art, ó ní tó bá padà dé, ó ní ó ti dandan kó wà lábẹ́ ọ̀gá kan tó máa fi ẹ́ mọ̀nà pé báyìí la ṣe ń ṣe. Wọ́n á kọ́ ẹ ní àwọn nǹkan tó yẹ pé ó lọ́kà nílé ìwé gíga yẹn, wọ́n á kọ́ ẹ ní practical ẹ̀ tí gbogbo nǹkan lè máa fi yé ẹ yékéyéké. Bàbá, ǹjẹ́ ṣé ẹ̀yin ní ọ̀gá tó kọ́ yín níṣẹ́ tíátà àbí kẹ̀ tó dì í lọ́wọ́ mú tó fọ̀nà wọ̀nyí, ǹjẹ́ ní ọ̀gá? Ẹ ṣe, ẹ mọ̀ nígbà tí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, mo ní ọ̀gbẹ́ni kan Mr. Hassan. Bẹ́ẹ̀ni. Òun ni. Ṣẹ́gẹ́tọ̀ mi ṣe yẹn. Nígbà tá a wà léwe, kátà pé àwọn tíṣà ń kọ́ wa ń ṣe gbogbo ẹ̀ tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n nígbà tí mo dé Kòǹbí, mo ń láti wà pẹ̀lú ẹnìkan náà tó jẹ́ pé tí màá lè wí pé Láńgbájá tó fi mọ́nà pé à ń lọ jó, à ń ṣe nǹkan kan, à ń ṣe nǹkan kan. So ẹnìkan náà mo tẹ̀lé, mo fi bá débẹ̀ yẹn. Mo dẹ̀ mọ̀ pé kò rí pé ṣe pé òun náà ni aṣíwájú mi. Lẹ́yìn ìgbà yẹn, àwọn ọ̀gá tá a ti bá pàdé níbi iṣẹ́ yìí, tíátà tá a tún wà àwọ̀kọ́ṣe tiwọn náà, ọ̀gá náà ni wọ́n jẹ́ fún wa. Ẹgẹ́tọ̀ mi sì yẹn, kò sẹ́ni tó máa níṣẹ́ kan láyé mi tó máa sọ pé òun ò lọ́gàá. Tẹ́nìkan bá sọ pé mo kà ń bì kankan ní ìlọ́gàá. Àwọn tó fi wọ́n tó lọ kà léwu yẹn náà, wọ́n já àwọn òyìnbó náà ló mú àtọ́ wá kọ́ ni, bóyìnbó kọ́ ọ náà ni. Ìwọ náà wo ọ̀gá níwọ náà nìyẹn. Ìwọ á sọ pé mi ò lọ́gàá, mo mọ̀ ni, ẹ̀bùn ni. Wàá sì kẹ́nìkan lẹ́yìn aṣọ rí náà, tí kò ní gbájú tẹ́lẹ̀ ní kọ́ bí wọ́n ṣe ń gáṣọ ni. Ẹ má jẹ́ ká yé jọ tanra wa jẹ káàkiri. Mi ò lọ́gàá ní ọkàn. Mi lọ́gàá o. Mo lọ́gàá o. Gbogbo àwọn tó dẹ̀ jẹ́ aṣíwájú mi náà, bàbá tó jẹ́ aṣíwájú mi dáadáa. Bá mọ̀ pé Láńgbájá aṣíwájú ni. Mo respect ọ̀gá mi ní aṣíwájú ni. So ṣé wàá pé mi lọ́gàá? Ẹ ṣeun. Bàbá, nígbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ àwọn ìrìnàjò eré orí ìtàgé yìí, bàbá ǹjẹ́ lè ṣàlàyé ìdojúkọ má lè gbàgbé tí ẹ bá pàdé lẹ́nu ẹ̀? Ẹ ṣe. Ní gbogbo àsìkò ìgbà tí mò ń sọ yìí náà, èmi náà rìkọ́dù fún LTV8 yìí, mo rìkọ́dù fún wọn. Tòró níbi kan tá a ti máa ń ṣe rìásà ní gbogbo ìgbà yẹn ní LTV. Kì í ṣe LTV8 tó wà nísinsìnyí o. Ìtókọ́ wà lákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ rí. Ìtó jóná ń jọ́ kìíní àná. Ìbẹ̀lẹ̀ mi náà là ń rìkọ́dù fún gbà yẹn. Gbogbo àwọn kẹ́sẹ̀tì tèmi náà ó jóná mọ́bẹ̀. Má ní gbàgbé tí mo lè dákọ́. Ọjọ́ burúkú Èṣògbó mi mú. Mo fẹ́ lọ rìkọ́dù ní ọ̀nà Àtàn. Lọ́nà Àtàn yìí, lọ́nà Owódé. A ní abúlé kan abúlé Aṣọ́re. Abúlé kan tá a ti máa ń lọ rìkọ́dù fíìmù ń bẹ ń gbà náà lọ́dún náà lọ́hùn. Mo ti lọ búùkù ní LTV8. Wọ́n fẹ́ wá rìkọ́dù mi. Bọ́dà mi kan wọ́n wà láyé ńsìn. Ọmọlúwa ẹ̀gbọ́n náà jẹ́ fún mi. Wọ́n gbé Volkswagen sílẹ̀ fún mi. A lọ fi kó equipment ní LTV8.
àwọn Yẹmí Sanwó-Ọlá, àwọn Rẹ̀mí Babalọ́lá, àwọn ọ̀gá tó wà ní LTV nígbà yẹn. So gbogbo wọn ní Àyìnlá, àwọn brọ́dà kan Cameron Àyìnlá, wọ́n kàn pọ̀ ń bẹ̀ yẹn. Mo fẹ́ fààyàn ni pé ibi tí mò ń gbé tẹ́lẹ̀ mò ń gbé ní Kògbérègbè ní Sọlọ̀, ibẹ̀ ni mò ń gbé. A fẹ́ lọ rìkọ́ọ̀dù fún wọn ní LTV8. Mo ti lọ gba ọ̀fán, odidi ọ̀fán mo lọ gbà tí mo fẹ́ fi kó gbogbo àwọn ọmọ gúrùpù mi. Oníṣẹ́ àrà lọ́wọ́ ọba. Ẹni tó ní ọ̀fán yẹn, inú àwọn ọmọ iṣẹ́ mi kan wà tó ṣe pé òun ló máa ń bá ṣe kọ̀ǹdọ́tọ̀. Ọ̀fán yẹn máa yẹn la gbà. Ohun tí màá sọ fún ẹjọ́ pé máa yẹn ni kó wa, ọmọ iṣẹ́ mi yẹn kó wa ọ̀fán yẹn torí náà ọmọ mọ́tò wà. But bọ̀bọ̀ iṣẹ́ à ń sọ pé kẹ́ni tó ní mọ́tò fún ara ẹni kó wa mọ́tò yẹn. Àwọn LTV àwọn ti gbéra, bọ́dà mi ti lọ kó wọn ní ẹkúfímẹ́ǹtì. Àwa náà lọ nígbà tá a dé abúlé Ẹ̀gbá níbi Yamaha yẹn. Mọ́tò yẹn kan ń bọ̀ báyìí ni, típà ni, ó kàn kọ́ ọ̀fán wa ni. Bọ́fán ṣe ń tàkìtì ni, pọ̀npọ̀npọ̀n lẹ́ẹ̀mẹ́ta. Ọ̀rọ̀ tí mò ń sọ nǹkan bí 82 mọ́ nǹkan lọ́rọ̀ tí mò ń sọ yìí. Gbogbo wọn á fọ́n kálẹ̀ báyìí. Iwájú mọ́tò ni mo gbà jáde báyìí. Iwájú mọ́tò ni mo gbà jáde. Ìyàwó mi tí mò ń sọ fún ilé ẹ̀kan pé tí mo ní ó bímọ mi tí mo lọ ṣaláìsí fún mi. Àjọ wa nu mọ́tò ni. Ó dẹ̀ jẹ́ tó múra tó pupa. Bí accident yẹn ṣe ṣẹlẹ̀ nìyẹn. Gbogbo ẹ̀ ti fọ́ká, gbogbo tá a fẹ́ ṣe costume lọ́hùn, èrè tá a gbé dání láyé Shandy míràsì yẹn tààrà tá a fẹ́ gbé dá tá a tí wọ́n fẹ́ mú lọ́hùn gbogbo ẹ̀. Àwọn LTV tí wọ́n kàn ń bọ̀ ní pé accident wọn ló ṣẹlẹ̀ tó fàtà báyìí. Wọ́n kàn rí gbogbo ẹrù ńlẹ̀ẹ́lẹ̀ ni, wọ́n rí gbogbo nǹkan ńlẹ̀ẹ́lẹ̀ ni. Shandy èrè tá a fẹ́ ṣe gbọ́n rí gbogbo ẹ̀kan dálẹ̀ ni wọ́n rọ̀ fáàn náà ṣẹ́. Mi wá mẹ́ni tí mo fẹ́ dùn mọ́ mẹ́ni tí mo fẹ́ gbé. Má gbélé máa gbé sọ́lẹ̀ tí ò tí kú, má gbélé máa gbé sọ́lẹ̀ tí ò tí kú, má gbélé máa gbé sọ́lẹ̀. Nǹkan bí ọdún mélòó kan ni mo ṣe sọ ṣáàtì náà nù, aṣọ ṣáàtì wáìtì tí mo wọ̀. Ìyàwó mi tí mo sọ pé ó bímọ ọmọ tí mo sọ ṣaláìsí fún yẹn, tí mo gbé sáyà báyìí tó jẹ́ ní tó pupa, gbogbo rẹ̀ báyìí ti bó. Mo ṣe gbé báyìí. Mo tún gbé sọ́lẹ̀ ni, mo tún lọ gbẹ́lòmíì. Ẹ wá ohun tó wá burú jù. Ní iwájú ilé tí mò ń gbé, ọmọbìnrin kan wà ńbẹ̀ yẹn ní ọmọ ní tíátà mi ní best dancer mi. Òun ló máa ń jó fún mi. Ó ń jó gidi. Lásìkò ìgbà tí mò ń wí yẹn, àjọ wà. Ó ti wá lọ lọ́kọ. Mo wá ní gbogbo àwọn ọmọọṣẹ́ mi tó yẹ pé wọ́n ti lọ, èyí tó ti lọ, èyí tó wà tí kí ni yẹn, àjọ fẹ́ lọ rìkọ́ọ̀dù tẹ̀fíṣẹ̀ kí gbogbo wọn wá. Oyún wà ní òun náà. Àjọ lọ síbi tí àjọ lọ rìkọ́ọ̀dù ni òun náà wà ní mọ́tò. Kò sọ fọ́kọ pé òun lọ rìkọ́ọ̀dù fíìmù. Ẹ́sà básẹ̀ǹtì ṣe ṣẹlẹ̀ nìyẹn pẹ̀lú oyún nú. Ó lè jókòó tó ń wò rè. Mi ìmẹ́ tí mo fẹ́ gbé torí mi ti gbájú mọ́tò jáde. Àbí méjì. Má gbélé máa sọ́lẹ̀, má gbélé máa gbé sọ́lẹ̀. Ká ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run ṣeun lọ́dún tí mò ń sọ yìí. Àwọn èèyàn farapa ń bẹ, mo ti rí pé Ọlọ́run tóbi lọ́ba. Àwọn èèyàn láàánú lẹ́kọ̀ọ́ yìí. Pé mọ́tò bá ń bọ̀, mọ́tò tó ń bọ̀ lábẹ́òkúta wọ́n dúró, ètò ń bọ̀ lábẹ́òkúta wọ́n wá dúró. Wọ́n wá wo bí gbogbo nǹkan ṣe rí ńlẹ̀ẹ́lẹ̀ yẹn. Àwọn ẹlòmíì kódà mo rí wúmà kan, bí tí wúmà náà bá wà sí tó bá láyé, Ọlọ́run bá ń dá sí adá ọmọ ẹ̀ sí. Wúmà ẹ̀ dẹ̀ páàkì mọ́tò, ó dẹ̀ gbé àwọn ọmọ ẹ̀, ayé dáńgbà yẹn, ó dẹ̀ gbé àwọn ọmọ ẹ̀, ó ní kí tá a sì bá wọn gbé ọmọ lọ sí skul, ó wá ń bá mi kó àwọn èèyàn sínú mọ́tò tiẹ̀. Lọ sí hospital. Gbogbo àti fọ́ká mi ti ẹ̀ mọ ibi tó kàkú tiẹ̀ wà mọ́. Ọmọ tí mo ń sọ wípé mo ní olóyún yìí, after oṣù kan ló bímọ, ló bóbìnrin. So ìyàwó mi náà ó síìkì, ó ṣe everything, àwọn náà ṣe àwọn ọmọọṣẹ́ mi wọ́n ṣe ṣùgbọ́n alihamudulilayi Ọlọ́run ṣeun ẹnìkan kan ò kú. Àṣé ṣe àìpẹ́ mi ti ṣe gbogbo wàhálà yẹn nígbà tó máa tó bí ọ̀sẹ̀ kan báyìí gan-an. Àṣé àlòkì ní gbogbo tara tèmi. Kàn dájọ́ mi ìbá lè dìde ńlẹ̀. Àṣé gbogbo wàhálà tí mo ṣe yẹn, gbogbo ẹ̀ tí ó ti wà lára mi.
so gbogbo irú àwọn ìṣòro tá a kojú nìyẹn. nítorí Ọlọ́run fi bá mi ṣe ni pé ẹni tó ní ọ̀fáànù òun ló wọ ọ̀fáànù fún ara ìjọ yẹn. tó bá jẹ́ pé irú ọmọọṣẹ́ mi tí àjọ ń ṣe tíátà yẹn ló bá gbọ́ fáwọn yẹn lọ ni kí ni ẹ bá ṣẹlẹ̀ yẹn bóyá gbèsè ọ̀fáàn yẹn ló máa lé mi kó lẹ́kọ̀ọ́. bóyá ló máa lé mi kó lẹ́kọ̀ọ́. ọ̀fáàn yẹn bàjẹ́ ó bàjẹ́ àmọ́ tó tàkìtì. ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá ẹnìkan kò kú Ọlọ́run ṣeun àwọn náà la wà lọ́jọ́ tàárọ̀ yìí náà. ọ̀pọ̀lọpọ̀ ìṣòro lóríṣiríṣi mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ ṣùgbọ́n ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá ni ọpẹ́ ni ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá. so èyí jẹ́ nìyẹn. bàbá ẹ jẹ́ ṣèrántí sinimá tí ẹ bá ènìyàn ṣe àbíkẹ́ tó jẹ́ èyí tó jẹ́ tiyín tí ẹ ṣe gangan tó dà pé òun ló gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ yín gẹ́gẹ́ bí eléré orí ìtàgé. ẹ ṣe ṣe rí gbogbo nǹkan ó wọnú ara wọn ni. ní ayé ìgbà kan a máa ń ṣe stage mo ń ṣe stage dáadáa ń sọ̀lọ̀ káàkiri mo travel dáadáa tí mo ń ṣe stage. ó di ọdún náà lọ́hùn àwa ń ṣeré kan ní ìsọ̀lọ̀ bá a ṣe ń ṣeré ẹ ní sọ̀lọ̀ ó wá jẹ́ páàtì aláwo ni mo take páàtì aláwo. à ń pè bọ̀bọ̀ kan Ìnáńjó là ń porúkọ ẹ̀ ó wá fẹ́ rìkọ́dù fíìmù ó wá sọ́dọ̀ wa ń jọ yẹn ó wá wọ àwa tá a ṣàwo ṣá ó wá fẹ́ rìkọ́dù fíìmù gbà yẹn náà lọ́dún náà lọ́hùn ó ṣáà di pé àlọ́ba ṣe fíìmù yẹn nìyẹn. so láti gbà yẹn lọ ó di pé mò ń ṣe fíìmù ó wá tó àwọn stéèjì kan ní Sunday Ṣóyínká kí Ọlọ́run ọba kó bá mi lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ ìtàn ń pè ní bàbá tọ̀ síbẹ̀. so gbogbo àwọn àfọ́ọ̀dù Kúnlé Rámọ́ọ̀nù gbogbo wọn jọ wà pẹ̀lú ẹ̀rín rẹpẹtẹ ni lọ́dọ̀ pàpá ó wá dọ̀dọ̀ torí àwọn àfọ́ọ̀dù yẹn àjọ wà tẹ́lẹ̀ lóṣòdì sọ̀lọ̀ wa ń bí ni ọmọ ló kà wá ní gbogbo wọn. wọ́n wá dìgbà kan wọ́n fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ pàpá ni wọ́n bá pè mí pé kí n wá sọ́dọ̀ pàpá. bí mo ṣe ṣáàdì pé mo ń lọ sọ́dọ̀ pàpá mo ń lọ bá pàpá rẹ́kọ́ọ̀dù fíìmù yẹn. àwọn gbogbo róò tí pàpá dẹ̀ máa ń fi wá sí bàbá máa ń fi wá sí pé olórí ẹbí ọ̀rẹ́ mi kan bless mọ́mi ọ̀rẹ́ mi kan tó ń pè láyé lógún àjọ máa ń ṣe bí ọmọ ìyá báyìí àjọ máa ń ṣe lórí ẹbí àjọ máa ń ṣe inú gbogbo fíìmù yẹn. so wọ́n wá ṣe fíìmù kan nígbà kan kó tó di pé wọ́n ṣàmú lọ́dọ̀ pàpá yẹn àwọn àfọ́ọ̀dù ni o wọ́n ti ń pè mí síṣẹ́ látọ̀dọ̀ wọn tí mo ti ń bá wọn ṣiṣẹ́ Kúnlé Rámọ́ọ̀nù mo ti ń bá wọn ṣiṣẹ́ Samson Kògbérègbè gbogbo wọn lóríṣiríṣi Fólé Afọlábí gbogbo wọn ṣáàtì ẹ̀ pọ̀ tí wọ́n máa ń pè mí síṣẹ́ iṣẹ́ tí mo rò pé òun ló tó gbé mi pàpá tá ń pè ní Sunday Ṣóyínká bàbá tọ̀ síbẹ̀ ó ṣe fíìmù gbọ́n kan wọ́n ń pè fún ẹ ní Ayé Ṣòro fíìmù yẹn milẹ̀ part 1 part 2 inú part 2 ni mo wà inú part 2 ni mo wà nínú fíìmù yẹn èmi ni mo ṣe ọkọ ìrètí ni mo ṣe nínú fíìmù yẹn. àwa ń bọ̀ láti ìlú kan a fẹ́ wọnú ìlú àjèjì bá a ṣe fẹ́ dé nílùú àjèjì yẹn wọ́n á fẹ́ fi yẹn jọba nílùú yẹn wọ́n wá ní tí wọ́n fẹ́ fi jọba bá a ṣe dé ẹnu lóró yẹn báyìí gan wọ́n wá gbé igbá mẹ́ta kalẹ̀ wọ́n ní tí a bá tilẹ̀ mọ́ tó wà nínú igbá yẹn èmi náà máa fi jọba. so káṣá máa fọ̀rọ̀ gbèsè àgbà tí mo ṣe àṣegbáṣá ọ̀tọ̀ ní ìgbà tí mo ṣí kò mi ò rí nǹkan tó wà ń bẹ̀. bàbá wa Jídé Kòsọ́kọ́ àwọn dẹ̀ ní abẹ́ni lórí inú fíìmù yẹn wọ́n bá ní kán mú mi kán lọ bẹ́ ọ̀tá mi lórí inú fíìmù yẹn bí wọ́n ṣe sọ pé abẹ́ni lórí wọ́n ṣàbẹ̀ orí ọ̀tá mi nínú fíìmù yẹn. so fíìmù yẹn ló fi pé òkè sí pé wọ́n lè wà bá rí mi pé abẹ́ni lórí o ṣé wọ́n ti bẹ́yìn lórí ṣé wọ́n ti ṣe kíní kankan ibi tí fíìmù yẹn tó ti di gbogbo kíní yẹn bẹ́ẹ̀ sí ṣe nìyẹn gbogbo ẹ̀kíkún yẹn bẹ́ẹ̀ sí lọ díẹ̀ nìyẹn. àti pé ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ta bá tún bá pàpá ṣe ń gbà yẹn wọ́n á máa sọ pé olórí ẹbí làwọn máa ń pè mí olórí ẹbí torí pé róòtù bàbá máa ń fi wá sí bí ká ṣe àwa ní bí àgbà ká dájọ́ tàbí ká ṣe nǹkan kan. ọjọ́ kan ní pàpá pè mí pé Lẹ́gbàdo
mi ní fẹ́ kó máa ṣe olórí ẹbí ẹ mọ́, gbogbo àwọn róòlù máa fẹ́ kó máa ṣe. Màá ṣàfà ọ̀pọ̀lọpọ̀ róòlù pápá máa ń fi mí sí, màá ṣàfà, màá ṣe wòlíì. Àfọ́ọ̀dù náà ó gbìyànjú ní ayé mi. Ìyá Kúnlé Àfọ́ọ̀dù ó gbìyànjú níbi iṣẹ́. Kúnlé Ramon, gbogbo àti mò ń dákọ yìí, gbogbo wọn ló ní ipa nínú ayé mi. Kúnlé Ramon, Kúnlé Àfọlábí ọmọ Ṣóǹdé, chairman mi nìyẹn. Samson kò gbérégbè. So ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n nípa nínú ayé mi. Mi dẹ̀ ń kó yan wọn kéré dàárọ̀ yìí. Gbogbo ẹni tó bá ti pè mí síṣẹ́ tí mo ti lè yọ ní fíìmù yẹn báyìí, ó jẹ́ ẹni tó ní ipa nínú ayé mi. Ṣé gẹ́tọ̀ mi ń sìn yẹn? Gbogbo ẹni tó bá ti lè pè mí síṣẹ́ o, tí ìbá ṣe sí nǹkan bá ṣe inú fíìmù, bá ṣe méjì máa ṣe, òun náà ti nípa nínú ayé mi. Torí pé wọ́n wo fíìmù yẹn, wọ́n rí mi nínú ẹ̀, òun náà ti nípa nínú ayé mi nìyẹn. Ó ṣe rí nìyẹn. Ẹ ṣeun. Bàbá abala náà ládé tó pé màá fẹ́ kẹ́ bá yànnàná àwọn nǹkan tó yẹ pé ó ṣẹlẹ̀ tó jẹ́ má lè gbàgbé tó yàtọ̀ sí àwọn nǹkan tí ẹ ti bá wa sọ látẹ̀ẹ̀kan tó yẹ pé bóyá ẹ máa fi bá wọn kọ́ àwọn olólùfẹ́ yín àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó máa bá àwọn nǹkan tí à ń ṣe lọ́jọ́ tòní tó máa bá pàdé tí wọ́n lè rí ẹ̀kọ́ ẹyọ̀kan àbí méjì kọ́ láti bẹ̀. Àti pé nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀, àwọn ìgbésẹ̀ tí ẹ gbé tí ẹ fi borí ẹ̀, màá fẹ́ kẹ́ bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ ṣe olótùú, àdúrà ló máa gbà. Àmín àṣẹ Ọlọ́run. Ṣé rí nǹkan kan tí mo bẹ̀rẹ̀ jù láyé, òun ni ẹ̀san. Ẹ má jẹ́ ká ṣèkà o, ẹ má jẹ́ ká ṣe ohun tí ò dáa rárá. Ẹ̀dẹ́ jẹ́ gbogbo ìgbésí ayé ẹ jẹ́ ká láyọ̀ ọkàn. Torí pé Ọlọ́run ọba ló ń tò gbogbo nǹkan. Ọlọ́run ọba ló lè ètò lọ́dọ̀, Ọlọ́run ọba ló ń tò gbogbo nǹkan. Ẹ má torí pé ó fẹ́ dà kó máa mọ ọmọ làkejì kó ṣe léṣe tàbí mọ ọmọ làjẹ kó sọ̀rọ̀ burúkú tàbí kó bá tiẹ̀ jẹ́. Ẹ̀san bẹ o. Ìdí tí mo rí lórí ẹ̀san rèé. Eléyìí ọ̀rọ̀ kìíní ni bọ̀tí ẹ̀ látọdún náà lọ́hùn, mo gbà yí pé ẹ̀san tán wí ó ń bẹ. Mo wà lọ́dọ̀ bọ́dà mi kan. Ìyàwó ẹ̀ yẹn ó burú díẹ̀. Kì í pé bíburú náà kì í pé kíní. Ó wá dọdún náà lọ́hùn. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí, gbogbo tí máa lọ ṣe sẹ́mínà máa ń sọ fáwọn èèyàn. Ìyàwó rẹ̀ bá ṣe ẹ̀wà. Bó ṣe ṣe ẹ̀wà lọ́dún náà ni ẹ̀ ń bá ní èní. Mo fẹ́ show woman yìí, mo fẹ́ fi hàn. Ẹ̀wà bó ṣe ń hùwà sí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó ti ṣe ẹ̀wà tán. Ẹ̀wà yẹn kù díẹ̀ kù jiná. Gbogbo wọn ò mọ̀ pátápátá. Mo bá lọ ṣa òkúta kéékèèké 6. Mo bá dà sínú ẹ̀wà yẹn. Nígbà tá a bá bẹ̀ sí jẹ̀wà, wọ́n á mọ̀ pé ẹ̀wà tó sí òkúta wà nínú ẹ̀. Ọba mi, ọba Jídára, ọba ńlá. Ìyá brọ́dà mi bu ẹ̀wà fún mi. Wọ́n jókòó àtọmọ àtẹ̀gbọ́n mi, wọ́n ń jẹ tiwọn báyìí. Ẹ̀wà tèmi tó wù mí lákọ̀ọ́kọ́ báyìí gan-an. Gbàgà mo kọ́kọ́ gbé òkúta àkọ́kọ́. Gbogbo àwọn tó kù ń jẹun lọ́wọ́ wọn tí ẹ parí òkúta. Gbàgà mo gbé òkúta kejì nínú tèmi. Mo gbé òkúta kẹta. Mo gbé òkúta kẹrin. Òkúta kù 2 nínú pọ́ọ̀tì ń bẹ̀. Kábíyèsí Ọlọ́run. Tó bá ní ọkọ ìyàwó tẹ́ ẹ̀ bá yọ ẹ lọ bu ẹ̀wà sí o. Ọwọ́ ara mi tún lọ fi bu ẹ̀wà. Mo gbé òkúta 2 tó kù fún ara mi. Mo gbé òkúta 6. Èmi fún ara mi ni mo gbé. Látọdún náà báyìí, mo mọ̀ pé n ti ń jẹ́ ẹ̀san wà. Ẹ̀san bẹ. Gbogbo tá a bá ṣe, ẹ jẹ́ ká máa rántí ẹ̀san o. Tó bá borí mọ́lẹ̀ níbì kan, òun hùwà kan tí ò dáa. Ẹ̀san máa ké o. Ẹ̀san máa ké o torí mo nígbàgbọ́ lórí ẹ̀san dákú. Bí ẹ̀san wà, ó dẹ̀ máa ṣẹlẹ̀. Ṣé rí sàmà? Ìṣẹ́bọ ni iṣẹ́ eégún. Bá a ṣe wáyé páàrí náà láàrí. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká láyọ̀ ọkàn. Ẹ jẹ́ ká láyọ̀ ọkàn. Ọdún tí mo ti bẹ̀rẹ̀ eré tí mò ń bá kádà mi káàkiri yìí. Tó bá wá, mo gbà fọ́lọ́hun. Tí ò bá wá, mo gbà fọ́lọ́hun. Kì í ṣe pé àná ò mèrè sá. Kì í ṣe pé àlè mèrè sá ká sáré ká du ká mèrè ká sáré. Mo máa ń sọ nǹkan fáwọn èèyàn. Èèyàn lè fún èèyàn lówó, ṣùgbọ́n orúkọ Ọlọ́run ló ń fún èèyàn lórúkọ. Bẹ́ẹ̀ni. Alihamdulilayi. Wọ́n bá bi tó dé. Tí n bá wà ní bus stop sẹ́.
tẹni mẹ́jọ bá wà ń bẹ̀ yẹn màá ṣe rẹ̀ ní mẹ́ta mẹ́rin tó bá sọ pé bàbá yìí tó ń ṣe rere bàbá yìí tó ń ṣe rere láti bẹ̀ náà òun ráàánú gbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan èmi lè sanwó mọ́tò mi mo ti rí ètò dá mi dúró pé bàbá ojú ń rè ẹni mo rí fisikálì tàbí nǹkan sí yẹn òun àtìyàwó ẹ̀ wọ́n ń lọ ṣọ́ọ̀ṣì ni mo fọ́ Ọlọ́run ṣẹ̀rí wọ́n dà kí ni mo fẹ́ fún yín kí mo fẹ́ fún yín báyìí o ó dẹ̀ káwọn náà fún mi wọ́n fún ẹ lówó ó wá fẹ́ máa yẹ olójú olówó ṣé o fẹ́ sọ pé òtò ni àbò ó pọ̀ jù ni nígbà tí máa káwó yẹn ó yẹn jẹ́ 10,000 naira láì mọ yìí bẹ́ẹ̀ ìyẹn náà ti tó fún mi alihamudulilayi gbogbo òbí àti káláyọ̀ ọkàn tó Ọlọ́run ló ń ṣe gbogbo nǹkan àti rẹ̀ tó jẹ́ pé wọ́n fi star ṣẹ́ ó star ṣẹ́ ojú wọn fi star ṣẹ́ ní tó jẹ́ pé bó bá rìn lọ pàápàá wọn ò dámọ̀ ìyẹn mo ṣe máa ń sọ fáwọn pé ìyẹn lè fún yàn lówó ṣùgbọ́n orúkọ Ọlọ́run lónìí ẹ má sáré ẹ filẹ̀ ẹ fọ Ọlọ́run lẹ́kọ̀ọ́ lọ́n ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ torí gbà tá à ń bọ̀ wálé ayé àmọ́ bí tá à ń bọ̀ nígbà tá a délé ayé la bára wa pé bí tá a dé rè ẹ kí ló wá ṣe kí là lé gbé la lọ tá a rọ́kọ̀ Ọlọ́run ti pè gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ dà ṣe máa dà bó ṣe máa ṣe Ọlọ́run ó ti pè gbogbo ẹ̀ fún wa àwa ni ká fi sùúrù sí o ẹ jẹ́ ká fi sùúrù sí o Ọlọ́run ló ní ìgbà Ọlọ́run ló ní àsìkò ẹ sọ fún mi ẹ sáré ó ti jẹun ẹ gbọ́ tá a bá ti mú mi tá a ti yẹ tí kùn ti yó kí ló kù tá a ti fẹ́ ṣe kò sí ọgbọ́n tá a bá ń ronú pé a máa dàgbà a máa kú ni a máa ṣe nǹkan ní mẹ̀lọ́mẹ̀lọ́ ni torí gbogbo ohun tó ń kó lè kójọ tó bá tó stage yẹn agbára yẹn ò ní gbé mọ́ owó gan ò gbé mọ́ sára tó lówó bí a ṣe wí Nàìjíríà tó yẹ pé kẹ̀kẹ́ owó ni abẹ́rẹ́ oògùn náà fi ń gbéra ni ọtí gbogbo tó ń bá wọn ti rí àlàáfíà yẹn ò sí ìkìlọ̀ wa kù ẹ jẹ́ ká láyọ̀ ọkàn ká fi sùúrù sọ̀rọ̀ ayé wa Ọlọ́run ò gbàgbé ẹnì kankan o ọ̀sán lọ́run tó Ọlọ́run gbàgbé lásìkò báyìí tí tòní Ọlọ́run ò gbàgbé ẹnìkan ṣó mo dẹ̀ bẹ̀ gbogbo alọ́tún ló sì ká fi sùúrù sọ̀rọ̀ ayé wa wọn bá tá agbára bá wa ká jẹ́ ká máa ṣẹ́ẹ̀kì ara wa ní gbogbo ògbà oúnjẹ tí mo jẹ yìí ìbá nǹkan ti jẹ́ ṣáájú rí nǹkan kò ṣe wọ́n má fi ara tẹ ewé tẹ nìkan o oògùn tèmi bá lò tó bá ń bá mi lára mu ó lè má bẹ̀ẹ́ lára mu o ẹ ti gbọ́ mi ẹ jẹ́ ká fi sùúrù sọ̀rọ̀ wa kò sẹ́ni tí ò ní kàn kò sẹ́ni tó lóun ṣe fún àfẹ́ni tó bá ní tí òun ò tó ló bá kù alihamudulilayi mo wà láyé mo wà lálàáfíà ara mi ń ti ra mọ́tò mi ń tẹ̀ tí kọ́lé ṣùgbọ́n mo ń fi nǹkan kan dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo wà láyé mo wà lálàáfíà ara Ọlọ́run alihamudulilayi fọlọ́run Ọlọ́run ṣeun. ẹ ṣeun gan.